àti ń gbọ́ ta ló kàn ta ló ríre kàn ta ni ayọ̀ kàn ọtí gbọ́ nǹkan tí bàbá wa sọ wípé next ta ló fẹ́ wọnú ògo ta ló fẹ́ wọnú ayọ̀ ta ló ríre kàn ta ni ìdùnnú kàn ẹ kú rírì àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé níbi tí ẹ ti ń wò wá adúpẹ́ lọ́wọ́ yín abáwá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín wọ́n ní ta láyọ̀ kàn wọ́n ní ta lóríire kàn èmi àtiwọ́ lóríire kàn ìwọ tó ń share program tó ń like tó ń follow wa ní gbogbo social media wa ìwọ lóríire kàn akínyìn o àmọ́ lóore yóò yà ẹ́ lẹ́nu wípé níbo ni ọmọọba níbo la tún lọ ní ọjọ́ ti tòní ibi tó ní agbára ibẹ̀ la ń lọ ní ọjọ́ ti tòní ẹ wo gbogbo ẹ̀yin fans Abba Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n lá máa sọdún ayọ̀ wọ́n lá máa sọdún ìbùkún wọ́n ní wàhálà ìdààmú kò ní jẹ́ tèmi àti yín bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ wọ́n láwọn mọ rírì ẹ̀yin o bẹ́ẹ̀ ṣe ń pe àwọn mọ rírì èmi náà mọ rírì o fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé àwọn èèyàn lọ ń tàgì mi láwọn fídíò kan wọ́n lọ ń ṣe àìsí mi wípé ọmọọba ọ̀rẹ́ sọ̀rọ̀ lórí fídíò yìí mo á ní pé kò sí wàhálà wípé tíṣẹ́ bá ti kàn án ṣùgbọ́n torí pé èrò ti pọ̀ and then ó kù díẹ̀ kọ́dún yìí parí mo dẹ̀ nígbàgbọ́ wípé iṣẹ́ tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí iṣẹ́ tó lágbára ni kí ni mo sọ mo ní iṣẹ́ tó ṣe kí ni tó lágbára ni gbogbo ẹ̀yin tẹ́ tí ó dà fún àwọn iṣẹ́ tá a ṣe kọjá ẹ ká sáré ṣe báyìí ìwọ náà wò ó jẹ́ kí sáré fi ẹlẹ́dẹ̀ kan jẹ́ fi hàn wo bẹ́ ẹlẹ́dẹ̀ tó ń wo ìwo bó ṣe tóbi tó ọdún bó ṣe tó ìwọ náà kàn wo ìlú náà ni máa ta ẹlẹ́dẹ̀ yẹn wo bó ìrẹ́ ṣe tó ẹlẹ́dẹ̀ tó ń wò yẹn kì í ṣe 2 million ń lọ ń wò yẹn ẹlẹ́dẹ̀ yẹn wọ́n máa kí ẹlẹ́dẹ̀ láti tà ní ọtí wá rí bẹ́ẹ̀ yẹn ìwọ tó wọ́n dà fún ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ tó ní ẹ dákun ṣé àlérò ní 20,000 ní àlérò ní 30,000 ní mo máa sọ fún mo ní iṣẹ́ ẹlẹ́dẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí 180,000 ó bẹ̀rẹ̀ lórí 350,000 ó bẹ̀rẹ̀ lórí 1,500,000 ó ní 800,000 ó wà ní iṣẹ́ ẹlẹ́dẹ̀ iṣẹ́ yẹn nǹkan kan náà ló ṣe o ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ rẹ̀ yàtọ̀ ọ̀ lè fi iṣẹ́ tẹ́lẹ́dẹ̀ kékeré máa ṣe ọ̀ lè fi wé tẹ́lẹ́dẹ̀ ńlá tó máa ṣe kíni tó máa ṣe fún wọn tó ń béèrè iṣẹ́ bómúbómú ó ti wà náà ó ń ta wìtìwìtìwìtì iṣẹ́ onítàgìrì òun náà wà fílẹ̀ gbogbo àwọn tó ń lò àwọn èèyàn láìkí iṣẹ́ oníbómúbómú àti iṣẹ́ onítàgìrì àwọn èèyàn ń bò gbogbo ẹ̀yin tẹ́ ń tajà mo sọ fún yín ìwọ tó ń tajà iṣẹ́ oníbómúbómú ó wà fún ẹ iṣẹ́ ẹlẹ́dẹ̀ ó wà fún ẹ kò sí ọba àmà iṣẹ́ ọ́fíìsì iṣẹ́ ìsìnkìní ó wà fún ẹ iṣẹ́ ìlà fẹ́ ṣe lọ́jọ́ ti tòní ẹ ká padà sọ́dọ̀ wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ẹ ká dá gbogbo ògo àti ọlá àti dá fọ́lọ́ láti wá dá padà sọ́dọ̀ bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ àwọn ló ṣí wa ní òye wọ́n dẹ̀ ń là wá lọ́yẹ̀ fún òfẹ́ kí ọpọlọ àwọn ọmọ Yorùbá wọn ò fẹ́ kí kọ́pọlọ wa kàn dorí kodò wọ́n fẹ́ kí ọpọlọ wa kó sí kádẹ̀ sí ní iyè wọn ni bàbá wa Suleiman wọn ni wọ́n fi ń fi àwọn kan hàn wá wọ́n fi ìwúlò ewé wọ́n fi hàn wá wọ́n tún wọ́n fi ìwúlò ẹranko tá a lè lò sí àgọ́ ara wa tó máa mú ìrọ̀rùn bá wa wọn ni bàbá wa Suleiman wọn ni wọ́n ṣe fún wa. bí ìbẹ́ kẹjọ́ bí ìbẹ́ kó pọ̀ ẹ ṣe prógrámù yìí níbo la fẹ́ lọ lọ́jọ́ ti tòní ó yẹ ẹ lẹ́nu iṣẹ́ tá a fẹ́ mú wá lọ́jọ́ ìjókòó dáadáa iṣẹ́ tá a mú wá fún ẹ lónìí iṣẹ́ wo ni àwúre ọlà kí ni mo pè é àwúre ọlà àwúre owó àwúre ọlà téèyàn bá lò ó ẹ̀yọ́nú wà bìbẹ̀ iṣẹ́ tí mo fẹ́ sọ yìí ọ̀nà méjì ni ẹ pò mọ́sẹ̀ lẹ́bù rẹ̀ ẹ dà sóyin ẹ máa la níṣẹ́ tá a fẹ́ sọ yìí ẹ̀yọ́nú ńlá ni àwọn tó ti ṣiṣẹ́ yẹn rí àwọn tó ti ṣiṣẹ́ yẹn rí bí bá ṣe sọ ní ìsìn wọn á máa kọ̀ǹfàmù ẹ̀ àbá wa ti sọ sẹ́yìn wọ́n sọ sẹ́yìn ṣùgbọ́n àwọn èèyàn ti gbàgbé àwọn èèyàn dẹ̀ ti ń ṣe ó dẹ̀ ti mú ìwúlò wá àwọn èèyàn ló tàgì mi èmi náà wá rántí pé iṣẹ́ oní pẹ́pẹ́yẹ àti ẹlẹ́yẹlé so rántí iṣẹ́ pẹ́pẹ́yẹ àti ẹyẹlé so rántí iṣẹ́ yẹn la fẹ́ sọ̀rọ̀ lé lórí
tó àwọn kan ṣe wọ́n ní ò ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn tán lò ó tó ṣiṣẹ́ òun ló pọ̀ o iṣẹ́ yàtọ̀ o ẹ má yẹ ká gbé iṣẹ́ ẹ̀ síra wọn o iṣẹ́ onínàkí àtẹyẹlé àti lékelèké ọ̀tọ̀ ni o òun lọ́wọ́ yẹn o orí ìnàkí tí wọ́n ti nǹkan bọ ọ̀nà fún ẹyẹ lékelèké ọtí rí ọ̀tọ̀ ni o iṣẹ́ tá a fẹ́ sọ yìí iṣẹ́ onípẹ́pẹ́yẹ àtẹyẹlé ẹyẹlé ò ní bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ ọkú kó wáyẹ rí tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kórè wọ̀lú ọ̀tún àtòsì òun ni yóò fi máa wọ́ èmi àti ẹ ní ó fi máa wá wa rí tó o bá lè ṣiṣẹ́ yìí àbí tó o bá lè ọ̀dà rẹ̀ adúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ báwo la sì fẹ́ lo iṣẹ́ yìí wọ́n lá máa wá aṣọ funfun ọ̀pá kan òun ni wọ́n tẹ́ kalẹ̀ yẹn sọ ti rí aṣọ funfun ọ̀pá kan ìwọ tó o bá lè wo iṣẹ́ yìí toró ní ẹ̀jẹ̀ inú ẹ̀dítọ̀ máa blọ̀ ẹ̀jẹ̀ yẹn àníyẹ́kẹ́jẹ̀ yẹn kó pọ̀ ń bẹ òun láàfin ní fi hàn dáadáa òun nìyẹn o àfẹ́ kí YouTube Facebook kó complain ṣùgbọ́n fẹ́ ká gbádùn ara wa dáadáa aṣọ funfun ọ̀pá kan òun la máa lò ọtí rí òun ni wọ́n tẹ́lẹ̀ yẹn wọ́n wá gbé kòkò tó fẹ́ fi jó iṣẹ́ yẹn wọ́n á gbé kalẹ̀ ọtí rí wọ́n ti gbé kalẹ̀ wọ́n wá mú ẹyẹlé yẹn àti pẹ́pẹ́yẹ ṣùgbọ́n wọ́n á kọ́ pa pẹ́pẹ́yẹ funfun tí ò ní àbàwọ́n ni o tí ò ní dúdú kankan lára ni o wàá mú ọba Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ àwọn ló sọ ọsẹ yìí o kì í ṣe pé ọmọ bá ọdúnpá àgbàlá àwọn náà láwà yìí sọ ti rí àgbàlá àwọn náà láti fẹ́ ṣiṣẹ́ yìí kì í ṣàgbàlá mi kì í ṣàgbàlá anybody àgbàlá ọba Suleiman Lawal láti fẹ́ ṣiṣẹ́ yìí ẹni pé ó ká mi lára torí mi ò fẹ́ jẹ́ kí àwọn ọmọ Yorùbá mi ò fẹ́ ká máa rùn pa iṣẹ́ yìí tó o bá lè gẹ̀ẹ́tì ẹ̀ àbọ̀ ọ̀dà fún níbi tọ́dún ikú sọ ọlọ́run wàá rí yàtọ̀ ọba àti ètí máa lo àwọn iṣẹ́ ẹgbẹ́ mo sọ fún yín mo ní sẹ́ta bá ti ń sọ máa try ìwọ náà máa ṣe kí ni ìwọ náà máa gẹ̀ẹ́tì ẹ̀ látàárọ̀ mo ti jáde mo á wí pé ìgbà wo ni mo lè ṣiṣẹ́ yìí tí n bá ní kí n sọ́dọ̀ la ó lè pẹ́ olùyẹ kí n máa ṣe táìmù tí mo ń sọ̀rọ̀ yìí fún díẹ̀ yìí èmi náà ẹ hàn pé tó fi lè mú mi tó fi lè ká mi lára báyìí tó o bá ti wá mú báyẹn wà wá dù sínú kòkò tó gbé kalẹ̀ yẹn ẹ ká wà fún Jamiu ẹ jẹ́ ká dù ó ní wọ́n dù yẹn ọtí pẹ́ ti dù ẹ bá mi búrọ̀ ẹ ó ti dù tó bá ti wá dù tán wàá gbé kalẹ̀ tó bá ti wá gbé kalẹ̀ ẹyẹlé yẹn náà wàá sí kíni wàá dù ẹyẹlé yẹn náà sínú kòkò yẹn wàá wá mú ẹyẹlé funfun àti pẹ́pẹ́yẹ funfun yẹn wàá wá gbé kalẹ̀ sórí aṣọ yẹn wàá wá la inú rẹ̀ yẹn kànlá ọtí rí o ní wọ́n là yẹn tí wọ́n náà ń wò yẹn o wọ́n là fàjà mí yẹn ládáadáa ó yẹ fọwọ́ yà ọtí pẹ́ ti tó o bá ti lè wu ẹ̀jẹ̀ fílẹ̀ mọ́ wò ọtí rí wọ́n ti yà ọtí pẹ́ ti yà afàjà mí ó yẹ wá kó èròjà rẹ̀ ẹ kó sí ó ní obì nínú obì kíni afàjà mí obì kíni. obì bíbò àṣírí ọtí gbọ́ kí náà pé bíbò àṣírí obì tí ìwọ ọmọbì tán pè ní bíbò àṣírí ìwọ tó ń ṣe fún rẹ ọjẹ́ kan sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ àbí kí wọn náà ọ̀dà fún títí ẹ 081-3612-3333 ẹ máa bí share programu ẹ máa share ọtí rí wọ́n ti kó obì bíbò àṣírí wọ́n ti kó sí mẹ́ta òun ni ọtí rí pé wọ́n ti kó sí ó yá orógbó bíbò àṣírí mẹ́ta ọtí rí pé wọ́n ṣe kí sí wọ́n ti kó sí ó yá wọ́n ti kó sí ó yẹ kó sí dáadáa ẹ ti sí ọtí gbọ́ ti sí àtàrẹ mẹ́ta ó yẹ kó sí afájàmí wọ́n ti kó àtàrẹ mẹ́ta wọ́n ti ṣe kí ni wọ́n ti kó sí ajé kí lè tẹ mú dání yẹn afájàmí kí náà pé ẹ ká bọ̀ kátàjà mi fẹ́ sọ nípa rẹ̀ kí ni. ajé olókun ẹ ti rí báyìí ajé olókun kí náà pé owó kí ni owó ẹyọ tó ń létí òun ni wàá fi sí ọtí rí báyìí ọtí gbówó ẹyẹ ṣe ọdún bó ṣe tó ọdún bá ń tó lẹ́sẹẹsẹ ni àmọ̀dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ tí wọn ò fẹ́ kí ìran ọmọ Yorùbá tí wọn ò fẹ́ ká kú sọ́nà wọn fẹ́ ká máa ní ìmọ̀ ohun tá a lè fi ṣe ohun tá a ń ṣe yìí òun náà ń pè ní ẹ̀yọ́nú àgbà àti ọṣẹ sí bíbò àṣírí
òun nìyẹn sọ ti iṣẹ́ tá a sọ yìí iṣẹ́ píkì gan o àwọn tán ṣe fún lóyìnbó bóyá àwọn fẹ́ gba àwọn ìgbélu ni bóyá ọ̀nà ẹ̀ di pátápátá ìwọ ọ̀làlùyọ wàhálà dé lọ́tún wàhálà dé lósì ìwọ lálàkàlà lójú oorun èmi ò mọ̀rù wàhálà àbí ìwọ ná kan tán kọ́ tó rí kan tán iṣẹ́ ìwà fún ẹ kí mo sọ iṣẹ́ ìṣe kí ni iṣẹ́ ìwà ó wà fún ẹ akíyàbá wa Suleiman Lawal ọtí bá wọn ti kó sí bẹ́ẹ̀ nígbà tó wá kó sí tán ó yá ẹyẹlé sọ pé mo sọ fún ẹ pé ẹyẹlé ò ní bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kú kó yẹrí wọ́n ní ọ̀tún tòsì lẹ́yẹlé fi ṣe kí ni ló fi ń kórè wọ̀lú ó yá ẹ la ẹyẹlé o wọ́n á la ẹyẹlé o náà wọ́n ti rí pé wọ́n ti là á wọ́n rí pé wọ́n ti là á wọ́n láàbí ó yá bàbá wa ọ̀hẹ́ ti rí bẹ́ẹ̀ wọ́n ti là á ó yá ẹ wá mú ó yá ẹ wá mú wọ́n wàá da àyà méjèèjì wọ́n wàá fi méjèèjì wọ́n fi kara wọn ẹyẹlé ẹ jẹ́ kó funfun ní o kò gbọ́dọ̀ ní àbàwọ́n kankan lára o tó bá ti ní àbàwọ́n kankan lára ó ti bàjẹ́ o ẹ yẹ ká sá bólógùn ṣe ní ká sá kó lè jẹ́ bólógùn ṣe bóyá kó ṣe jẹ́ oògùn tí ò jẹ́ ewé rẹ̀ kù kan ni o tó o bá ti lè jẹ́ kó ní dúdú kan lára ó ti bàjẹ́ o ó ti rí bẹ́ẹ̀ yẹn ó yẹ ti là ó yẹ ẹdígbélé lórí wọn ni wọ́n wò yẹn o ọdún wọn ti gbé méjì wọ́n ti papọ̀ wọ́n ti gbélé ní orí ọdún pé wọ́n ti gbé lórí kí wá ló kù ọgbọ́n ti wà lórí aṣọ fún wọ́n wàá dì ó yà fàájà mi ẹ jẹ́ ká dì ẹ jẹ́ ká dì ẹ jẹ́ ká dì ẹ jẹ́ ká dì òun ni wọ́n dì yẹn o sọ pé wọ́n ti dú ẹ̀jẹ̀ rẹ̀ ti wà nínú kòkò tó fẹ́ fi ṣe kí náà gbé lórí rẹ̀ ó yẹ gbé sínú rẹ̀ àfàájà mi ẹ gbé sínú rẹ̀ ẹ gbé sínú rẹ̀ àmọ̀dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ iṣẹ́ yìí ó pìkì débi wípé iṣẹ́ yìí jẹ́ ìwọ tó o bá tí ì lò ìwọ náà ṣe kí ni ìwọ náà lò ọtí bẹ́ẹ̀ ọtí ráǹpù ẹ̀ ó yẹ gbé sínú rẹ̀ tó bá ti wá gbé bẹ́ẹ̀ yẹn kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ kanlẹ̀ mọ́ kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ kanlẹ̀ mọ́ ó yẹ gbé ọtí bẹ́ẹ̀ wọ́n ti gbé wọ́n wá gbé sórí odó wọ́n gbé sórí odó afájàmí ìgbà wo ṣé àlejò ní ìsinmi ẹ ká bọ̀ ká táfà yà mí sọ. lẹ́yìn ìgbà tó bá wá gbé nílẹ̀ bá fi gbé nílẹ̀ yìí tó bá wá di ọjọ́ kejì báwo la ṣe máa ṣe. á dùn ní. tàbá àlesẹ́lẹ̀ òjò ni. rárá ó gbọ́dọ̀ díjọ́ kejì. ó gbọ́dọ̀ díjọ́ kejì. wọ́n lá àlejò nísìn ó di ọ̀la ká tó ṣe kí ni ká tó lè jó oríire tó wà yẹn o tó máa wà dọ́là nìyẹn ìwọ́n tó jó tó lọ ń bò mọ́lẹ̀ tó lọ ń ṣe kíní kan ọwá ní òjẹ́ ibi tó máa wà ó nìyẹn kọ́fì lè mọ̀ pé Àgbàlá Bàbá Suleiman Lawal wò ó ẹ̀yọ́nú kan ni wọ́n ń ṣe lọ́wọ́ yẹn ọ̀rẹ́ tí wọ́n ń jó ó yẹ fi hàn wọ́n ọ̀nà ń jó lọ́wọ́ yẹn òun ló ń jẹ gbọ́ mi iṣẹ́ tá a sọ tán yìí iṣẹ́ tó lágbára ni ìwọ náà try láti kí ni láti ìwọ náà ṣe tó o bá wá lè ṣe ìwọ náà kàn sí Bàbá Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ mo máa sọ fún yín máa níbikíbi tẹ́ ẹ bá wà níbikíbi tó bá ti wà tó bá ti lè wo Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé ọlọ́sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n gbé yín dé ọ̀dọ̀ bàbá wa mo wà lọ́jọ́ Thursday bẹ́ẹ̀ mo wà ní Friday ọ̀dọ̀ bàbá wa mo wà síbi ọjọ́ méjì yẹn ọjọ́ tí bàbá fi ń wá ewé àtegbò tí wọ́n fi ń wá lọ òun nìyẹn gbọ́ mi o iṣẹ́ àṣírí bíbò ọ̀là ńlá òun là ń ṣe lọ́wọ́ yìí o ìwọ náà ọ̀dà fún tiẹ̀ àbí kó o ọ̀dà fún 081-3612-3333 ẹ̀yin èèyàn ṣe mistake ìwọ tó bá ń pè mí pé ẹ̀ ló mo fẹ́ yẹ nǹkan wò kí ló tèmi pẹ̀lú mo fẹ́ yẹ nǹkan wò bàbá lọ máa pè pé mo fẹ́ yẹ nǹkan wò ẹ̀ ló ọmọọba mo fẹ́ ọ̀dà fún ọ̀sẹ̀ tẹ́ ẹ sọ yẹn tán o ní kó o pè mí fún o mọ́ pè mí wípé ẹ̀ ló mo fẹ́ yẹ nǹkan wò ẹ̀ ló kíní mo sọ fún yín tẹ́ bá ń pè bàbá èrò pọ̀ èrò sì kí ni èrò pọ̀ tí àwọn bá ti ráàyè bẹ́ẹ̀ kò tí kàn láti píkì kọ́ọ̀lù gbé mọ́tò ẹ wọ mọ́tò dá mọ́tò dúró máa bọ̀ l'Ógbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà pọ́n lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wà bàbá ò lọ́bì kankan tí àwọn bá ń lọ́bì kankan máa ṣe announcement pé bàbá ò ní sí aráàlú ṣùgbọ́n bàbá wà lé bàbá bá ṣe kí ni bàbá máa dẹ́ lò mú wà lọ́jọ́ Thursday dẹ̀ mú wà lọ́jọ́ Friday àwọn sẹ́tà ti sọ sẹ́yìn bí àwọn náà fẹ́ ọ̀dà fún 081-3612-3333 081-3612-3333 àṣírí bíbò ọ̀là ńlá ní iṣẹ́ tá a sọ yìí iṣẹ́ tá a ń fi ẹyẹlé funfun àti pẹ́pẹ́yẹ funfun tá a fi ń ṣe gbọ́ mi ó ní ewé o wo ewé tá a máa jó mọ́ ìwọ tí wàá kàn jó àfàjà mi kí ló orúkọ ewé o kí ló orúkọ rẹ̀ tó bá wá di ọjọ́ kejì báwo la ṣe máa ṣe. á dùn ní àwọn ewé rẹ̀ dàbí dùn nílẹ̀. àwọn ewé tó wà nílẹ̀ yìí. ìwé àbípa ìdá àti ìwé ewé àbípa ìdá àti ìṣèwé Sanwó-Oró pèpè àwọn àjò tàbá ti wá jó báwọn ó ti di ògùn
ewé méjì tán máa jó mọ́ òun nìyẹn ìwọ wà lọ jó ṣé wọ́n fẹ́ mọ́ tó lóògùn ni sọ fẹ́ mọ́ tó wọn ni ìwọ náà tó bá lè ṣe àwọn èèyàn ṣe o tọ́lẹ̀ ń jẹ́rìí sọlọ́run ṣùgbọ́n ìwọ náà ọ̀dà fún kan bẹ́ẹ̀ ṣe ọṣẹ tá à ń sọ yìí fún èèyàn kan ni o bá a ṣe ṣe o èèyàn kan ló lè lò ó kì í ṣe pé wàá sọ pé fẹ́ lò ó ẹ̀yin mẹ́ta fẹ́ pín o tẹ́yin mẹ́ta bá fẹ́ pín bóyá àwọn tó ṣe ẹ̀ tó bù fún òní ó ṣiṣẹ́ fún o kò ní iṣẹ́ fún wọn o tẹ́ni yẹn bá fẹ́ ṣe òun náà dá ṣe tiẹ̀ tó lọ tán bá jó tán kékeré ló máa kù ẹ pò mọ́ tẹ́ bá ti parí rẹ̀ ẹ jẹ́ kí n ṣàlàyé rẹ̀ tẹ́ kó bá rẹ̀ pé ẹ sọ tán tẹ́ bá ti parí rẹ̀ bẹ́ẹ̀ ẹ gún mọ́ ọṣẹ ẹ ká wọ ọṣẹ tán gún mọ́ ó yẹ ká wọ ọṣẹ yẹn ọtí rí báyẹn wọ́n á gún mọ́ṣẹ tó bá ti wá gún mọ́ṣẹ ẹ bú tó ṣe kí ni tó kù yẹn àwa dàsó yín àwa máa la láràárọ̀ ẹ mẹ́ta lọ́sẹ̀ ló máa fi ọṣẹ yẹn wò ṣùgbọ́n lójoojúmọ́ wọn a máa lá ìyọnu yẹn ibi tó bá ti ń dé ọmọdé ìyọnu sí ẹ àgbàlagbà ó yọnu sí ẹ oyún inú àyọnu sí ẹ àjẹ́ ìyọnu sí ẹ oṣù àyọnu sí ẹ ẹ̀yin èèyàn ẹ share program yìí Baba Suleiman Lawal Ẹgbẹ́jì-Ògbómọ̀ṣọ́ àwọn ní ká ṣàlàyé fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà wípé káyọ̀ náà sì kí ni ká ṣe wọ́n láwọn fi tinútinú fi kalẹ̀ fún ìwọ́n tó bá lè ṣe ìwọ́n tó bá lè ṣe kàn sí Baba Suleiman Lawal Ẹgbẹ́jì-Ògbómọ̀ṣọ́ àbí kó wọn náà ọ̀dà fún orúkọ mi yí padà Ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ mi 081 3612 3333 081 3612 3333 WhatsApp number nìyẹn ọ̀dẹ̀ lè pè mo pè mí fún nǹkan kan mi o Ọmọọba mo fẹ́ ọ̀dà fún ọ̀sẹ̀ tí ẹ̀sọ́ tán ọ̀sẹ̀ tó ṣiṣẹ́ dáadáa ni ìwọ náà ṣe kí ni ìwọ náà lè lò akíyèbá Suleiman Lawal Ẹgbẹ́jì-Ògbómọ̀ṣọ́ transformer fún gbogbo àgbáyé ó ní bàbá ọlọ́ngbọ́n transformer fún gbogbo àgbáyé ó ní bàbá tó ń kálukú ti ń tap ní ara wọn ṣé ò tap lára wọn ọ̀táp lára wọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan kọ́ lára wọn ọ̀táp ní transformer náà ni wọn odò òkun ní bàbá tó ń kálukú ń bọ́ síbẹ̀ tí wọ́n ń bu bàbá ìṣe transformer tó ń kálukú ti faná lára rẹ̀ odò ní bàbá òkun ni àbá ń bó tó ń kálukú ń bọ́ síbẹ̀ wọ́n ń bu ni bàbá odò yìí ò ní gbẹ bàbá transformer yìí ò ní gbiná tó ń kálukú fi máa ráyè táàpù bẹ́ẹ̀ tọ́dọ̀ bá ti gbẹ wàhálà dé ń kálukú ò ní rómi mu mọ́ bàbá ẹ̀ ní kú nìsín ẹ̀ ní kú tí láéláéláéláé bí ògo ṣe ń jẹ́ títọ́ lọ gbogbo àwọn ọmọ yín ẹ jèrè wọn àwọn èèyàn lórí ká máa ṣàdúrà fún yín èmi náà wá ń ṣàdúrà fún yín tó bá àwọn èèyàn ṣe ń ṣàdúrà tẹ́lóyìn bá pè yóò ṣàdúrà á ṣàdúrà fún bàbá wa Suleiman Lawal Ẹgbẹ́jì-Ògbómọ̀ṣọ́ lóògùn rẹ̀ nǹkan kò ní ṣe àwa náà ẹ wo orúkọ mi lẹ́ẹ̀kan sí táìpù ẹ̀ sí béèrè fún ṣùgbọ́n ibi tọ́dún ikú sì wá sóríire wàhálà ìdààmú ò ní jẹ́ tiẹ̀ share program yìí kí ìwọ náà fi lè love wa kí lọ lè fi ẹ̀mí ìmoore kí lọ fi lè wọn share program yìí tag àwọn èèyàn share ẹ̀ download ẹ̀ pín káàkiri fáwọn èèyàn share link iṣẹ́ yìí share fẹ́ lómi jẹ́ káwọn èèyàn yẹn kàn mọ̀ lọ́sọ̀rọ̀ YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV Ìgbà Wáṣẹ̀ TV lórí YouTube ìwọ ṣe kí ni ìwọ follow wa share program yìí lórí TikTok lórí gbogbo social media ìwọ kàn sí wa Adùn Àṣà Yorùbá TV Ìgbà Ìwáṣẹ̀ Ajé Olókun Bàbá Ẹgbẹ̀jì ìwọ kàn sí gbogbo ẹ̀ bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́ adúgbò lọ́wọ́ gbogbo àwọn tájọ mú ètò yìí wá tí mo àwọn ẹ̀yìn adúgbò lọ́wọ́ kámẹ́rámà mi Gani adúgbò lọ́wọ́ Imam adúgbò lọ́wọ́ gbogbo wa Lightman everybody editor ẹ̀ tó ń gbé sókè tó ń gbé wálẹ̀ èmi náà dúpẹ́ lọ́wọ́ ara mi aṣọ́dún ayọ̀ mú gbàgbé January 1 ní birthday mi January 1 ní birthday bàbá kí láyé fi celebrate bàbá sẹ́yìn bóyá ká celebrate wọn à ń bọ̀ lórí yẹn lọ àìpẹ́ láì jìnnà ẹ wo ẹ ọ̀dà fún 081 3612 3333 ó dàbọ̀.